bí a ṣe máa ń yọ ọwọ́ ọjà kúrò níbi kòkò lélẹ́yìí, ẹ̀yin tẹ́ ẹ mọ̀, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe oògùn mo ti ní màá kọ́ yín. Ẹ̀yin náà mọ̀ ṣògùn, ẹ̀ ní bọ́ sọ́wọ́ fọ́wọ́ àna ìmọ̀, ẹ̀ ní bọ́ sọ́wọ́ fọ́wọ́ àna ìmọ̀. Ewé àkókò lélẹ́yìí, ewé àkókò tá fi ń joyè. Olélẹ́yìí tí yóò bá yí ẹlòmíì, ewé àkókò tó máa fi ń há etí eléyìí, wọ́n fi máa ń há etí olóyè bí eléyìí. Ewé àkókò yìí la máa já, tẹ́bá ti já, ẹ máa mú ọtí ṣìnáàpù, ẹ máa dà sínú kòkò yẹn bí eléyìí. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa fi yọ, ẹ bẹ̀rẹ̀ sí ní máa fi ewé yẹn fọ́ lù bí eléyìí. So, kò sí oògùn tá a bá jó nínú kòkò yẹn tí kò ní ṣiṣẹ́. Kò sí irú oògùn èyíkéyìí tí ò bá wù ká jó, ká fi kòkò yẹn jó, ó máa ṣiṣẹ́. Ìtumọ̀ wípé ayé ọwọ́ ọjà kò fi kòkò, orí mo fi hàn yìí. Ewé àkókò àti ọtí là ń pè ní omi ayé. Òun lẹ́ ó lò. Ṣé ẹ̀ ń wò báyìí? So gbogbo òògùn tẹ́ bá fẹ́ jó, ẹ ó lè ní àǹfààní àti jó. So gbogbo èèyàn tó bá ti ń wá ọ̀nà bá yí ọmọ nìkejì á ṣe dá. Dáadáa náà ní kó náà ní ilé ayé fífi ẹ̀ lò. Èmi Amadu mi ní wá bí ọmọ nìkejì mi bá yí ọmọ nìkejì náà ṣe bàjẹ́ láyé. Òun ni ẹ̀wọ̀n yẹn o. Kòkò tuntun tí mo ṣẹ̀rà lénìí. So mo wá ní kí n lo eléyìí, kí n fi lẹ́kṣọ̀ ẹ̀yin èèyàn mi bí a ṣe ń yọ ọwọ́ ọjà kúrò nínú kòkò. So ẹ máa dóògùn fún ara yín. Ẹ lè dóògùn lórí gáàsì. Bọ̀ ó lójú iṣẹ́ là ń jó nínú gáàsì, lórí gáàsì. Kì í ṣe gbogbo iṣẹ́ là ń fi gáàsì jó. Kì í dẹ̀ ṣe gbogbo iṣẹ́ là ń fi kolopọ́ọ̀tù jó. Àwọn iṣẹ́ mẹ́wàá tó yẹ pé ẹ gbọ́dọ̀ fún àrò ní. Mo ti kọ́ yín ní iṣẹ́ ìgẹ́gùn, ìwọ tó gùn bá ṣiṣẹ́ lára rẹ. Mo ti sọ fún yín pé ẹ máa wá, koríko orí sàárè. Ìtumọ̀ wípé ayọ̀ ọwọ́ ọjà kúrò nínú lára kòkò, òun lẹ ti rí lè níyẹn o. So kẹ́nìkan kan máa béèrè foolish question lọ́wọ́ mi mọ́ wípé bàbá báwo la ṣe ń yọ ọwọ́ ọjà kúrò nínú kòkò. Èpè ni màá fi ba ayé olúwa ìjẹ́. Èpè tí òfin jẹ́ kọ́ mo lè dàgbà. Torí èpè ni màá fi rán ẹni ẹ lọ sọ́run alákejì. Music for